Kókó inú ìròyìn ti àṣálẹ́ òní. Aláṣẹ Muhammad Buhari ti gúnlẹ̀ sí ìlú Belgium síwájú àpérò ìpàdé ilẹ̀ Áfíríkà. Àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin pè fún ẹ̀kọ́ ìmọ̀ ìgbàlódé lórí ayédèrú ti COVID-19. Akọ̀ròyìn bojú wo ìdí láti fipá di olówó òjijì àti ìjìyà tó wà ní ẹ̀yìn rẹ̀. Ẹ káalẹ́ sìnkú àsìkò yìí. Ìròyìn tàṣálẹ́ ló dé sétí gbọ́yìn láti iléeṣẹ́ NTA Ijebu ode. Ìkànnì alárágbà yìí dá Abíọ́dún Ajíbọ́lá lóníròyìn yìí. Ní ayé àtijọ́, ìwà rere ni àwọn ènìyàn fi yangàn láwùjọ. Ṣùgbọ́n láyé òde òní, ìwà àti ní owó òjijì ni ó wọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́ òní, tí èyí sì ń ta àbùkù bá àwùjọ wa gbogbo. Ẹ̀wẹ̀, akọ̀ròyìn wájú ẹ̀ púpọ̀ lábojúwo ìdí pàtàkì tí àwọn ọ̀dọ́ òní ti ṣe ń fẹ́ di olówó mílíọ̀nì òjijì. Ẹgbẹ́ àbójúwo akọ̀ròyìn síwájú sí i. Fífi èèyàn ṣe ètùtù ọlà yẹn tá a bá fẹ́ mọ ojútùú sí ká kọ́kọ́ wo kí ni orísun ẹ̀. Kò sí ẹ̀dá tí wọ́n dá láyé yìí tó wù pé kí ìṣẹ́ pa òun, kóun máa ti inú ìyà bọ́ sínú ìyà, inú ìṣẹ́ bọ́ sí ìyẹ́, kí àwọn òbí òun jẹ́ akúṣẹ̀, kí òun náà jẹ́ akúṣẹ̀ débi pé ìran tó máa tẹ̀lé tòun náà tún jẹ́ akúṣẹ̀. Kò dáa. Tí èèyàn bá wá ń ṣiṣẹ́ tí ò rí èrè tó tó lórí iṣẹ́ ẹ̀, á fẹ́ wá ọgbọ́n mi. Lónìí ní Nàìjíríà tèmi lóye ni pé ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ wa wọn ò ríṣẹ́ gidi ṣe. Wọn ò ríṣẹ́ ṣe torí pé ìjọba ò ṣètò bí wọ́n ṣe máa ríṣẹ́ ṣe. So lọ́dọọdún là ń mú àwọn èèyàn jáde ní yunifásitì, là ń graduate àwọn èèyàn ní thousands and even millions. Iṣẹ́ tán fẹ́ ṣe dà. Àwọn ènìyàn náà la fẹ́ kó lọ ṣe iṣẹ́, àní kan create iṣẹ́. Èèyàn ò lè create iṣẹ́ láì ní owó. So ẹni tẹ́ ẹ̀dẹ̀ fẹ́ gbà síṣẹ́ ní ìsìn tó ṣẹ̀ ṣetán ní yunifásitì tẹ́ sọ pé kó tọ́ lọ ní experience ọdún 5. Ibo ló ti máa rí experience ọdún 5? So ìgbà tí ìjọba ò ṣe enabling environment tó máa jẹ́ kó rọrùn fáwọn ọmọ yẹn láti ríṣẹ́, tán ẹnu kẹ ò ní jókòó wọ ẹnu gbọ́dọ̀ jẹun lójoojúmọ́. Wọ́n dẹ̀ ń rá àwọn ojúgbà àwọn àtọwọ́ àwọn olóṣèlú kéékèèké tán ń lo mọ́tò ńláńlá. Ẹ̀mí yẹn máa sọ nínú wọn láti ṣìwàhù. Ìyẹn náà ṣe ń sọ pé ọwọ́ tó bá dilẹ̀ lèṣù ń wáṣẹ́ fún. Wọ́n ti jẹ́ kọ́wọ́ wọn dilẹ̀. Tíjọba bá fún wọn ní iṣẹ́, ẹni wà lọ́fíìsì ní báǹkì àbí ní insurance company, ibo nìyẹn ti fẹ́ máa ronú àti ṣètùtù ọ̀la. So ẹ jẹ́ ká ran àwọn ọmọ yìí lọ́wọ́ kán níṣẹ́ gidi lápá. Èyí tí ò bá wá fẹ́ ṣe ni ká fìyà jẹ. Ṣùgbọ́n èyí tó jẹ́ pé ó rẹ́dì àti ṣiṣẹ́, ẹ̀jẹ̀ àfún níṣẹ́. Tó bá dí èṣù òní ráàyè gbé ìgbékúgbé lé ọmọ lọ́wọ́. Bẹ́ẹ̀ mi ṣe ronú ẹ̀ nìyẹn o. Ní báyìí, aláṣẹ Muhammad Buhari ti gúnlẹ̀ sí ìlú Belgium síwájú àpérò ìpàdé ilẹ̀ Áfíríkà, èyí tí ó wáyé ní ọjọ́ Ọjọ́bọ̀ ẹlẹ́ẹ̀kẹfà irú rẹ̀. Akọ̀ròyìn wa nílé ìjọba ìyẹn Adamu Sambo ṣàtẹnumọ́ àwọn ènìyàn pàtàkì èyí tí ó kí ààrẹ Muhammad káàbọ̀ ní pápákọ̀ òfurufú. Nínú wọn ni aṣojú orílẹ̀-èdè yìí ní ìlú Belgium Obioda Olóhùn, mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè pẹ̀lú alábòójútó fún ètò àyíká àti ọ̀gá àgbà pátá fún àwọn ẹ̀ṣọ́ elétò ààbò, èyí tí ó ṣojú àwọn ọmọ orílẹ̀-èdè yìí ní ilẹ̀ òkèèrè pẹ̀lú àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọba. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ti gba àwọn ìgbìmọ̀ ààrẹ èyí tó ń bójú wo àṣekúpani COVID-19 lámọ̀ràn láti wá ẹ̀kọ́ ìmọ̀ ìgbàlódé fún àyẹ̀wò awúrúju ti COVID-19. Èyí níṣẹ́ àwọn ìgbìmọ̀ ilé aṣojúṣòfin náà. Gbàtú ẹ̀yọ̀ èsì àyẹ̀wò Mobọ́lájí Mobíire ló mú ìròyìn yìí wálé fún wa. Ní báyìí a ó dá dúró díẹ̀ fún ọ̀rọ̀ ìṣítí ráńpẹ́. Ìròyìn ṣì ń tẹ̀síwájú. Atiba University, AU, in God we trust. Atiba University, knowledge, our light to the world. Knowledge we seek, knowledge we give, knowledge our creed, knowledge our key to change our world, make it a better place. God has strength, knowledge our key. Atiba University.
University, knowledge, our light to the world. We learn to live, we learn to lead, we learn to excel and be self-sufficient. Ẹ káàbọ̀ padà. Olùgbanilámọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò tí ń pa kítímọ́ láti wá ojútùú sí ètò ààbò tí kò ráyè fẹsẹ̀ rinlẹ̀ lórílẹ̀‐èdè yìí. Bákan náà ni iléeṣẹ́ elétò ààbò ń gbìyànjú láti dojú àwọn jàǹdùkú afẹ̀míṣòfò bolẹ̀ kí àlàáfíà lè ráyè ìjọba lórílẹ̀‐èdè wa. Ismail Musa ló mú ìròyìn yìí wálé fún wa. Kí a tó ṣàgbélé ìròyìn wa tàṣálẹ́ òní, ẹ jẹ́ ká yẹ kókó inú rẹ̀ wò lẹ́ẹ̀kan sí i. Aláṣẹ Muhammad Buhari ti gúnlẹ̀ sí ìlú Belgium síwájú àpérò ìpàdé ilẹ̀ Áfíríkà. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin pè fún ẹ̀kọ́ ìmọ̀ ìgbàlódé lórí àyẹ̀wò ayédèrú ti COVID-19. Lákòótán, akọ̀ròyìn bojú wo ìdí láti fipá di olówó òjijì àti ìjìyà tí ó wà ní ẹ̀yìn rẹ̀. Tó tọkọ̀ bá ròkun tó bá rọ̀ṣà, dandan ni kó forí fẹ́ lébùté. Ìròyìn wa tàṣálẹ́ òní kò ní jù báyìí lọ. Láti iléeṣẹ́ NTA Ijebu ode, ìkànnì alárágbà yìí dá, èmi Abíọ́dún oníròyìn yín Ajíbọ́lá Ajíjọlá Ànábì ló ń dágbére fún yín pé ìgèrè làwọn tètè.